Kúrò lẹ́ bá mi. Kúrò lẹ́ o. Ẹ ra sà, àkújọ́ mẹ́ta sà. O. Ọ̀rọ̀ kan ní ń dá gbọ́n mi sí omi òtò lẹ̀ lórí ẹ̀rọ ayélujára láàrin àwa tá à ń sọ̀rọ̀ àtàwọn tí ń wò wá. Ọ̀rọ̀ tí wá fẹ́ di pé wọ́n ti fẹ́ máa pè á ló ń rọ́. Wọ́n á ní pé ká gbètò ẹ̀yin tí ẹ jágbàlagbà ká gbètò ẹ̀yin wá pé ẹ tún là wá lọ́yẹ̀ lórí ẹ gẹ́gẹ́ bí àwọn èyí tẹ́ ẹ ti ní pé ẹ ti ní ìrí tàbí kejì lórí ọ̀rọ̀ ẹ lè ṣàlàyé fún wa àfi ní àwa gbé bá yín. Ẹ béèrè ọ̀rọ̀ náà ni pé nípa àkúdàáyà. Àwa ń sọ pé kò sí tí ń jẹ́ àkúdàáyà pé àhesọ ọ̀rọ̀ lásán ni. Àwọn kan sọ pé àkúdàáyà ń bẹ. Màá gbé bá yín pé ẹ dákun pẹ̀lú ìrírí yín àti àwọn gbogbo ìrìnàjò tẹ́ ti rìn kí ni ẹ lè sọ fún wa àti gbogbo àwọn tí ń wò wá nípa àkúdàáyà. A dúpẹ́ ní ọ̀dọ̀ àfáà wa, A dúpẹ́ f'Ọlọ́run. a sì dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fún wa lọ́jọ́ òní. Ọlọ́run máa kò ní pàlákà yín. Àmín. Èyí tá a bá ti sọ lónìí Ọlọ́run jẹ́ kó jẹ́ àsomọ́ fún gbogbo wa. Àmín. Àmín. Àkúdàáyà wà. Àkúdàáyà ń bẹ. Àkúdàáyà wà. Tí àwa tí èmi gangan tí mo sì fi ojú mi lẹ́yìn odi. Tẹ́ fojú ara yín rí. Lẹ́yìn odi. Wọ́n tí ó sì tún ní ẹlẹ́rìí pẹ̀lú nílùú Abidjan ni. Ẹlẹ́rìí ẹ̀ tún wà. Ẹlẹ́rìí wà. Ìlú Abidjan lẹ ti fojú ara yín rí. Abidjan mo gbé fi ẹlẹ́rìí ẹ̀ sì wà tó lè jẹ́rìí yín. tó sì fi ọmọ Yorùbá. Àkúdàáyà ọkùnrin ni ó sì fi ọmọ Yorùbá. Àkúdàáyà ọkùnrin. Ó sì fi ọmọ Yorùbá. tó jẹ́ pé ọmọ bíbí Èjìgbò ni arábìnrin yìí. Àkúdàáyà tẹ́ ń sọ̀rọ̀ ọmọ Èjìgbò ni. Ọmọbìnrin ni náà ni ọmọ Èjìgbò. Ọmọ Èjìgbò lóbìnrin. Ọmọ India ni àkúdàáyà yìí. Ọmọ orílẹ̀-èdè India náà ni àkúdàáyà. Yorùbá lóbìnrin. Yorùbá lóbìnrin tó jẹ́ èèyàn. Àkúdàáyà lọmọ India. Bó ló ṣe á ṣẹlẹ̀ bàbá mi bá tẹ̀síwájú ẹ dákun. Àkúdàáyà yìí jẹ́ ọmọ India tó ti kú nílùú wọn. Ó ti kú nílùú wọn. Ó ti kú nílùú India. Ó sì wà ti ṣẹ́ ní Abidjan tó ṣọ́ọ̀bù ti ń ta bàtà oríṣiríṣi bàtà ní ń tà. Arábìnrin ọlọ́mọge yìí tó fẹ́ àkúdàáyà yìí òun lè máa ra bàtà lọ́dọ̀ rẹ̀ ní ìná wọn fi wọ̀ pé mo fẹ́ fi náà fẹ́ fi. Iná lọ rajà lọ́dọ̀ arákùnrin ọmọ India àkúdàáyà. Ibẹ̀ ni a ti jọ rí ọmọ tó ń fi ọwọ́ sọ tẹ́tí tọkọ-tìyàwó. Ó sì fi arábìnrin yìí tó sì bí ọmọ méjì fún. Ọmọ méjì tó bí fún arábìnrin béèrè pé jẹ́ ká lọ sí ìlú yín. Ó ti lọ kọ́lé séjìgbò fún arábìnrin yìí wípé kọ́ wá mọ̀ ìlú òun. Nígbà tó débẹ̀ orí pélé àtijọ́ ni ó sì bá wọn kọ́ ilé búlọ́ọ̀kù bẹ́ẹ̀ tó sì kàn án. Àkúdàáyà kọ́lé fún àwọn ìyàwó rẹ̀. Tó sì jẹ́ pé wọ́n bá lọ ní Nàìjíríà ibẹ̀ ni wọ́n máa dé sí. Mẹ́yà obìnrin yìí yọ lẹ́nu pé jẹ́ torí ọmọ tó ń bí fọ jẹ́ kí òun náà. Ó ti jẹ́ pé lu wa náà láwọn ọdún sí gbogbo ìgbà. Tí wọn náà ò ní lu ni. Ibi tí ọmọbìnrin ìwé fura ni pé gbogbo pírọ́pátì ẹ̀ pátá lọ́tà l'Abidjan. Gbogbo dúkìá rẹ̀ pátápátá. Lárákùnrin India àkúdàáyà lọ́tà. Wọ́n jọ wọ bàálù wọn lọ sílùú wọn. Wọ́n á gbúdọ̀ bẹ̀ tí wọ́n délé ilé wọn ọtọ́ ká ó sì fi fọ́tò lé lọ́wọ́ bí tọ́ bá ti dé ilé yẹn o kó o fi fọ́tò lé wọn lọ́wọ́ ẹ̀dì àwọn ni òun bọ̀ fẹ́rẹ́ nìkan. Bí ó ṣe dìsípà mọ́ ọmọbìnrin ọlọ́gbọ́nù lọ́ba lọ. Ṣùgbọ́n àwọn òbí ẹ̀ wọ́n lu ọgbọ́n wọ́n gbà lálejò wọ́n rí fọ́tò ọmọ wọn gbà lálejò wọ́n sì tọ́jú ẹ̀. Ilẹ̀ ṣú kọ̀rọ́kọ́ ilẹ̀ kò sọ̀rọ̀ nígbà tó di pé ọ̀rọ̀ ìfẹ́ máa fún ní ìfura lọ́dọ̀ àwọn bàbá ọkọ rẹ̀. Ó pe ìyàwó ẹ̀ pé wo sàárè ti bẹ́ǹtà ẹ̀ tó ń fọ́tò rẹ̀ wà ní òkú táwọn sí bẹ̀. Ló wáyé pé ọ̀tẹ̀lẹ̀ ọ̀hún tó sì bí ọmọ inú àwọn dùn ọwọ́ àwọn mú ọ̀kan lọ ó fi ọ̀kan lẹ̀ fáwọn. Àwọn òbí arákùnrin àkúdàáyà ń sọ pé yóò mọ lọ sílùú wọn padà yóò àmọ́ ọmọ kan lọ yóò fọmọ kan lẹ̀ fáwọn. Nígbà tó láti pé ọmọbìnrin ọkùnrin ẹgbẹ́ dákú. Ọmọbìnrin dákú bó ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn pé àṣé òkú náà ń bá gbé láti ìjọ òkú ní gorí ìwé lòun tó ń fi kankan. Kò sí àkà tí ó sì ọ́ wọn bá ọmọ tọ́jú ẹ̀ sì tó pé ewé àti egbò ni wọ́n ń lò ní India. Wọ́n sì tọ́jú arábìnrin tó bá lórí ọ̀fẹ́ tó tún máa wá tó bá ti pe àwọn ọmọ wọ́ọ̀sì wa máa wo ọmọ rẹ̀. Ewé àti egbò ni wọ́n fi tọ́jú ẹ̀ wọ́n sì mú lọ sí. Nígbà tó padà dàbí yẹn tó ń fún wa ní information yẹn wípé nǹkan tó ń rí rí
bọ́kọ̀ ṣe rìn rí o nígbà dábìjan nígbà dábìjan àwọn òbí ẹ̀ náà tó tọ́jú ẹ̀ ọmọ kan ó wà lọ́hùn àkọ́bí ń bá lọ́hùn ètò òun bí mọ́lé ni wọ́n fún òkú ọmọ lọ wọ́n gbà kán lọ́mọ méjì tó ń kó lọ wọ́n sì fún dájú láàlú pé àtẹ́tà tó bá fẹ́ wá rí ọmọ òun wà máa àyè wà láti máa wọlé fún òun ṣùgbọ́n ọkọ rẹ̀ sàárì rẹ̀ ní ń tàyè o bọ́sá ti jẹ́ pé wọ́n sá ti yọ mí tó pé àkúdà ìyàwó àtàmì tí èsè wọ́n ní tí èsè pa gbẹ́nu fọ́tò tí èsè pa rínú fíìmù ìtí mi dájú nìyẹn pé àkúdà ìyàwó àwọn. ẹ ṣeun bàbá mi Ọlọ́run jẹ́ kí ẹ̀mí yín ó gùn fún wa ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ rèé o sẹ́rí pé gbé yẹbẹtẹlé a lọ́wọ́ bóòlù yẹn mẹ́ta ó ṣe dúró ní méjì torí ọ̀rọ̀ yìí ó ṣe mí ní kàyéfì o bàbá ní ṣàlàyé tí ilé ẹ̀kún yìí wọ́n sì kódà àwọn tó ń jẹ́ yíya pé ẹlẹ́rìí ń bẹ̀ẹ́ dákun kí lárábìnrin yìí ó wá ṣe nínú ọmọ méjì tó bí àwọn òbí àkúdà àyà wọ́n gbà kan lẹ̀ nílùú India wọ́n ní ọmọ mú kan lọ ẹ̀yin ìyẹn wa mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé kí ló bẹ̀yìn wá fẹ́ rò báyìí ẹ dákun kí ló fẹ́ rò òkú ló bímọ fún òkú ní gorí rẹ̀ ẹ dákun ẹjẹ́ lè ọ̀jẹ̀kọ̀ fún wa o gbogbo àwa tí a bá lọ sẹ́yìn odi tá a lọ dálẹ̀ tá a fẹ́ lọ́kọ àbí tá a fẹ́ níyàwó kó tó di pé a gbà pé wọ́n ó gorí wa àbájọ mọ́ bára wa lájọṣepọ̀ ẹ̀jẹ̀ amọ̀yẹ tó so ń kálukú àmọ̀ ló ń kálukú ká wá lé kan ọkọ́ mọ̀ di pé òkú ní ọmọ bá yín sùn o bàbá mi ẹni tó darí mi sọ́dọ̀ yín tó ní wá bá yín wọ́n ṣàlàyé àwọn nǹkan kan fún mi nípa yín wọ́n ní Ọlọ́run kádàrá pé kẹ́ ẹ mọ̀ nípa ewé àtegbò bẹ́ẹ̀ láti fi ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ ẹ dákun ǹjẹ́ lẹ́ẹ̀ lè bá ń sọ bí àìsàn bíi mẹ́rin tí wọ́n pé ẹ lè fi ewé àtegbò wò àti èyí tí Ọlọ́run ti lò yín ní sábàbí tí wọ́n pé tí wọ́n bá gbé wá Ọlọ́run ní mọ́ jẹ́ kí nǹkan ṣiṣẹ́ o ṣùgbọ́n àwọn kankan àtọ́kùn ìyànjọ́ náà pé kí ní yìí ọ̀dà mi lórí dàgbà Ọlọ́run fàṣẹ sí látọ̀dọ̀ mi ẹ dákun sí ẹ lè bá ń ṣàlàyé bí àìsàn méjì mẹ́ta bẹ́ẹ̀ tẹ́ pé Ọlọ́run ń gbọ́wọ́ yín ṣiṣẹ́ tí ó sì rí bẹ́ẹ̀. àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run àdúpẹ́ Ọlọ́run ló ní ìwòsàn lọ́dọ̀ ṣùgbọ́n kì í sí pọ́nrọ̀ ní ọ̀sọ̀ kalẹ̀ wà á máa tọ́jú èèyàn gbogbo tí ẹ bá fọwọ́ rẹ̀ ṣe ọkọ̀ náà láàdá sí pé ìwọ Ọlọ́run o tí mo ṣe fún lágbájá yìí o bá mi pàṣẹ sí Ọlọ́run ìpàṣẹ sí àwọn àmọ́ ṣe oríṣiríṣi àgbo ọmọ kékeré tí wọ́n bá ẹsẹ̀ bí Ọlọ́run bá wa tọ́jú ẹ̀ kódà ọmọ tí wọ́n bí tí ò níyà à ń tọ́jú ẹ̀ tó báwo ìgbòho ń pa àwọn ìgbòho ń bẹ̀ o ọmọ tí ẹ pé ńgbà tí wọ́n bí tán ìyá rẹ̀ sẹ́lẹ̀ jáde láyé Ọlọ́run rí mọ́ ti sílẹ̀ fún wa o ìmọ̀ wáyé àwọn ọmọ yẹn ti wọ sùkúl báyìí tí èsì ẹyọ kan tí èsì méjì èsì mẹ́rin tí mo di ti mọ́tò ilé ìwé àtẹ̀gbọ́n lè ìwé àtọ́jú àtọ̀sẹ̀ wọ́n sọ pé ọmọ pé wọ́n tọ́ bá tí ọba mọ́ mú Ọlọ́run sì pa àtúwò àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pé àgbàdo Ọlọ́run gbà ṣùgbọ́n àwọn ìgbòho lórí ẹ̀ o wọ́n mọ wá bùn wá ní nǹkan nígbà táwọn ọmọ ẹ̀ bá yé látàrí ọ̀nà tí kìíní gbà ṣẹlẹ̀ àwọn kan dájú òsì tọ́kàn wọn pẹ̀lú àwọn ìgbòho lórí rẹ̀ rárá tọ́lọ́run bá ti bá mi wò wọ́n wà máa bù mí ní nǹkan bàbá mi láwọn ògbówó lórí wọ́n wà máa bù mí ní nǹkan ṣùgbọ́n tó bá bímọ tó bá jẹ́pọ̀ ọmọ kékeré ni akànnú ń ṣe ni ọkọ̀ orí ló mú ni orí ikùn rẹ̀ wú ni ìdúró rẹ̀ ṣe dáadáa ni gbogbo ẹ̀ ni Ọlọ́run bá gbọ́dọ̀ ó sì ń bá a tọ́jú ẹ̀ Ọlọ́run sì ń bá a tọ́jú ẹ̀. ẹ dákun bàbá mi kíní kan wà tí wọ́n dà wọ́n láàmú pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n bá ń ṣe àwárí bóyá bíi bóyá bímọ kan ní ìsìn wọ́n á ti ń lọ ọdún wọn á ti ń jágùn tí ò tètè rí ọmọ bí àbí kọ́ jẹ́ pé gan kò tíì bí kankan gan náà gan kí lè bá ní ṣàlàyé ní ráńpẹ́ pé kí ló ń fa nǹkan yìí àti pé kí lọ́nà àbáyọ sí i. àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run àti ìdúró ọ̀dọ̀ gbogbo àwọn ọ̀gá wa àti àwọn bàbá tó ti lọ Ọlọ́run lè kọ́ àfọ̀rùn kan wọn. tí èèyàn tí ẹ pé tí ìbá ti pé ẹni tó bá jẹ́ olówó ọmọ dáadáa àṣẹ kan bẹ́ẹ̀ lára obìnrin tí wọ́n ń pè ní sọmúròrò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kì í fura sí i jẹ́ pé èmi sì fi ẹ̀dá kan bá ń dákọ̀ àìsàn ní bá ń dákọ̀ sọmúròrò ní orúkọ rẹ̀ jẹ́ tí ọba tásìkò tí obìnrin ọba ṣe nǹkan rẹ̀ tán ọmú rẹ̀ yóò dàbí gbàtẹ́ pé ó ti lóyún ikùn rẹ̀ ọ̀rà wú fẹ́rẹ́ fi ń sálẹ̀ tó bá ṣe nǹkan oṣù tán yóò dàbí ìgbà tí ó lóyún yọ̀ọ̀rà sí ọ̀rà ikùn rẹ̀ wú fẹ́rẹ́ yóò ti bí ìgbà tí ọmọ rẹ̀ dàbí ìgbà tí ó ti bí ìgbà tí wà lára rẹ̀ ikùn rẹ̀ náà wú fẹ́rẹ́ tó bá ti pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún
lẹ́yìn tó ṣe nǹkan oṣù tán yóò gbogbo rẹ̀ yóò fà padà yóò tún lọlẹ̀ ọmú náà fà gbogbo ẹ̀ lọ padà. eyín ẹ̀tàn náà. donc eléyìí ní à ń pè sọmúròrò ọlọ́run sì gba fún wa ní ewé àti egbò tí a fi ń wò ó tó yẹ pé bí wọ́n bá gbé wádọ̀ nígbà ní ìsìn ọlọ́run tọ́jú ẹ̀. mo ti kódà mo ń jẹun rẹ̀ lọ́wọ́ báyìí lọ́dọ̀ àwọn tí mo ti ṣe fún. àwọn tẹ́ ti ṣe fún tọ́wọ́ ọlọ́run ti gbọ́wọ́ ọdún. kódà tí gbogbo inú ọdún yìí tó gbà kan lórí ẹ̀ tí wọ́n à ń bọ̀ mi. tí wọ́n bọ̀ mi tí wọ́n fi ń dúpẹ́. lẹ́yìn ilé ìhun ẹ̀dà. sọmúròrò mo bímọ rí ọ̀kan o sọmúròrò mo bímọ rí kọ̀ọ̀kan ẹ̀dà náà sì mo bímọ rí kọ̀ọ̀kan. ọ̀sẹ̀ tí ò lè ṣe. kò sí obìnrin tí ò lè ṣe bí àtẹ̀jú ojú ìbí. ọ̀sẹ̀ tí ò lè ṣe. sẹ́yìn gbọ́ ẹ̀yin tẹ́ láì ṣẹ̀kẹ̀ yàwó. ní àkíyèsí kí wọ́n bá ti mọ owó jà sí dókítà àìsàn yìí ṣàìsàn dókítà. kì í ṣàìsàn àwọn lábẹ́rẹ́ o kì í ṣàìsàn lábẹ́rẹ́ o ẹnu oyún òju tí wọ́n pè àgbo nísìnyí máa tọ́jú ètò pé àwọn alábẹ́rẹ́ ó pa àwọn òṣìṣẹ́ abẹ fún ni àgbo sì wà tó yẹ pé yóò bí oyún yẹn tí yẹn bá ní oyún òju tí wọ́n pè ní fáìbọ́ọ̀dù yóò bí oyún yẹn tó yẹ pé tábàlẹ̀ wà bá ti àgbo fún tán káàdùn tán yóò bí oyún yẹn tó yẹ pé kò ní ìyàrá mọ́ yóò bí ọmọ tí ó sì ní sí wàhálà kankan kódà yóò lóyún lẹ́yìn rẹ̀ tí ó bímọ ní mọ ní fọlọ́run. ó pé ibi tí ẹ̀ bá lèdè náà ni. bàbá mi ẹ dákun tí ó ṣeé ṣe pé àwọn ará wọn tí wọ́n wà nínú ìlà ìlò àwọn nǹkan tẹ̀ kàkalẹ̀ tí wọn ò tí ì rọ́nà àbáyọ àbí kó jẹ́ pé wọ́n ń bọ́ sọ́wọ́ àwọn oníjìbìtì pọ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n gba tí wọ́n mọ̀ kankan wọn ò darí kankan mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá kéwú lọ tí wọ́n kó ní agbádá tí wọ́n kó lẹ̀kẹ̀ kọ́rùn báyìí ẹ̀rọ pọ́n ní ẹsẹ̀ ẹ̀rọ gbọ́dọ̀ wọn lọ́dọ̀ ń dá ewé sí ni bàbá mi ẹ̀dákùnrin bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bá ń pe nọ́mbà yín fáwọn tí wọ́n bá dúpẹ́ ní ọ̀dọ̀ lọ ká tó tún pe nọ́mbà yẹn ọdún tó lọ́n bá fún àwa ni àwa ń jẹ torí pé nọ́mbà ní bí nǹkan bá ṣe rí àwa máa fún yẹn ní nǹkan lọ́fẹ̀ẹ́ ilẹ̀ rẹ̀ èlò àmọ́ pé yọ padà jẹun rẹ̀ tí ọba ti rí gbọ́n ti ń fẹ́ tí ọlọ́run orí ìgbìmọ̀ yóò sì bá wa lọ́wọ́ sí kì í ṣe pé lọ mú mílíọ̀nù lọ mú kíní wá lọ mú tí wọ́n bá jẹ ní ẹgbẹ́ kíkú kàkà rẹ̀ sáà ti bí yá kó sì dúpẹ́ lẹ́yìn ẹ̀dọ́ yá mọ̀ lóore. nígbà tí èèyàn bá ti rí nǹkan tí ń fẹ́ ní dénú ẹ̀dùn yóò wà yóò sì wà dúpẹ́. báyìí tí èèyàn bá ní àtọ̀sí náà ṣe pé ọlọ́run. eléyìí ẹ ti ẹ̀wà dáadáa òun lọ́rọ̀rùn jù. eléyìí nǹkan pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wa ní ìdí tí wọ́n kú káàkiri. àìsàn gbajúmọ̀. òun lọ́rọ̀rùn dáadáa yóò tọ̀ jáde nígbà tí òróró bá mú ìbá dòrò sórí omi yóò sì máa tọ̀ àtọ̀ tí yẹ dànù. ṣé ẹ ti gbọ́ ẹni tẹ́ ní àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ tó yẹ pé ẹ ti di ọ̀rẹ́ àwọn alábẹ́rẹ́ tí wọ́n ti gbogbo lọ́wọ́ yín òun lẹ gbọ́ yìí o ẹ dákun ọ̀rọ̀ àmì bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. orúkọ tèmi ni Fàtẹ́ Àjàní. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ni 080 65 32 98 57. ẹ dákun ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí i. 080 65 32 98 57. ẹ dákun ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí kọjá ẹ̀mẹ́ta. 080 65 32 98 57. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá mi lẹ ti gbọ́n àná ìjùbá ẹ̀ lọ torí àkókò gbogbo ẹ̀yin tí ẹ bá ń káìsàn ọlọ́kan ọ̀jọ̀kan náà tí bàbá wa kà á lẹ̀ yìí ó sì lè jẹ́ nǹkan míì náà tẹ́ pé wọn ò tó wọn ti sọ náà tẹ́ pé ẹ sá pèsè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ bá ti pè wọ́n ẹ ṣàlàyé tẹ́ ẹ bá fẹ́ ẹ̀yin náà ṣàgbọ́n tí wọ́n sọ àwọn èèfún èèyàn lọ́rùn ṣùgbọ́n táwọn fẹ́ ni pé tí nǹkan bá da tó o ti ríṣẹ́ rẹ̀ kò sábúrú ń bẹ Yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kóni lẹ́rù ni ìyẹ́dẹ́ wọn ẹni tó yẹn ṣe lóore náà tí ò dúpẹ́ náà pé káàló náà kò ní jẹ́ orí èèyàn owó àti tó tẹ̀síwájú lórí dáadáa téèyàn ń ṣe ẹ̀yin yẹn wá ẹ pèsè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bákan náà lórí ọ̀rọ̀ àkúdàáyà tá a sọ ẹ jẹ́ á pàdé ní comment section nísàlẹ̀ ẹ jẹ́ á jọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ bó ló ṣe lọ́dọ̀ tí kí ni ìrírí tẹ̀yin náà nípa rẹ̀ ẹ jẹ́ á jọ pàdé ó dàbọ̀.